máa fi àsìkò yìí pé gbogbo ọmọ Àwórì lílé lóko pé KíTÍGBÉ o a máa gbére fún gbogbo wa o. Ọdún 5 la máa ṣe lórí àléfà yìí. Mo pè gbogbo nílé tàlejò lÉkòó l'Ògùn kẹwàá jẹ́ ká jọ ṣàjọyọ̀ o. Ilé àtọ̀nà gbogbo dédé gbogbo wa kò ní bàjẹ́ o, á dáa fún wa o, ilé wa ò ní dàrú o, gbogbo ire lèmi bọ̀ lọ́nà aṣojú gbogbo wa. His Royal Majesty Ọba Itu Olasunkanmi Yusuf Ọládẹ̀yìndé LUKMAN II kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ 1 ONIGBOKO of IGBOKO Awori Kingdom ní ilẹ̀ Ìgbẹ́sà. Mo kí gbogbo ọmọ Nàìjíríà àti nílé àti lóko àwọn tó wà ní diaspora mo kí yín o wípé KíTÍGBÉ o ó gbére o, a máa gbére fún gbogbo wa. Mo fi àsìkò yìí sọ fún wa officially pé èmi Ọba Itu Olasunkanmi Yusuf Ọládẹ̀yìndé mo pé ọdún 5 ní orí ìtẹ́ àwọn baba ńlá mi pé àṣelégbàlégbà ń bẹ o. Mo wá ń fàsìkò yìí sọ fún yín pé ayẹyẹ ọdún 5 mi lórí ìtẹ́ àwọn baba ńlá mi ó máa bẹ̀rẹ̀ láti on the 22 of May 2024 títí di on the 31st of May ni a máa ṣe àṣekágbá ẹ̀. Mo fi àsìkò yìí invite onílé tàlejò, mo fi àsìkò yìí pè yín pé kẹ́ wá sí ìlú Ìgbòkò níbí, kẹ́ wá bá mi ṣe àjọyọ̀ ìlú Ìgbòkò Ìgbẹ́sà tí gbogbo èèyàn ń pè ní Lùsádà but Ìgbòkò là ń jẹ́. So Lùsádà ẹ máa bọ̀ nílé lóko kẹ́ wá bá mi ṣe àjọyọ̀ ọdún 5 mi. Màá tún wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Prince Dàpọ̀ Abíọ́dún wípé wọ́n kú ọ̀rọ̀ ìlú, Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe dé òpin, Ọlọ́run á dúró tì wọ́n bó ṣe ti ń dúró tì wọ́n bọ̀ láti àtẹ̀yìnwá, Ọlọ́run á túbọ̀ máa dúró sí wọn sí. Màá tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ sínétọ̀ wa sínétọ̀ Solomon Ọlámilékan Yayi fún ọ̀nà wa láti junction Ọba Adéṣọlá market tí gbogbo èèyàn ń pè ní Lùsádà yẹn títí dé ìyànà palace mi 1 kilometre tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wa, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ approve fún wa láti ṣe nítorí ayẹyẹ ọdún 5 mi yìí. So wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀, so mo dúpẹ́ lọ́wọ́ wọn. Màá tún fọ àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ House of Rep wa Honorable Túnjí Akíòsí fún iṣẹ́ ribiribi táwọn náà ń ṣe lórí ìdàgbàsókè àdúgbò wa yìí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ mi ní fi assembly wa náà sílẹ̀, àwọn náà ń gbìyànjú. Àwọn ni Honorable Musefiu Ebe pé wọ́n kú iṣẹ́ ribiribi ní ọ̀dọ̀ wa ń bí, Ọlọ́run á dúró tì wọ́n. Bẹ́ẹ̀ lọ títí kan chairman wa, títí kan councillor wa, àwọn náà ń try, Ọlọ́run á dúró tì gbogbo wọn. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kò ń ṣe oníṣẹ́ bí ó ṣe pé kájọ ṣe. Màá tún dúpẹ́ lọ́wọ́ commissioner wa tí wọ́n jẹ́ commissioner for culture and tourism wípé wọ́n kú iṣẹ́ ìlú, Honorable Fáyì, Ọlọ́run á dúró tì àwọn náà, àwọn náà commissioner for culture and tourism. Mo dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n kú iṣẹ́ ìlú, Ọlọ́run á dúró tì wọ́n, Ọlọ́run á dẹ̀ mú wọn parí ẹ̀ ní ayọ̀. Wọn ò dẹ̀ ní débẹ̀ kí wọ́n dúró, kí wọ́n débẹ̀ kí wọ́n takú.
so màá tún wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo olóyè mi, gbogbo aráàlú mi pé ẹ kú àdúrótì, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Màá dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè náà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ́ náà wípé wọ́n kú iṣẹ́ ìlú. Eléyìí mi ò tún wá ní fi ṣèdúró, mo tún ní àwọn royal fathers tí mo ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo mi ò ní lè máa dárúkọ, ṣùgbọ́n màá lè dárúkọ bóyá bíi méjì mẹ́ta nínú wọn tí màá fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kù. Màá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi, bàbá mi, His Royal Majesty Ọba Kẹ́hìndé Olúgbénlé fún iṣẹ́ ribiribi iṣẹ́ ìlú tí wọ́n ń ṣe. Màá dúpẹ́ lọ́wọ́ His Royal Majesty Ọba Abdullateef Akínde fún iṣẹ́ ìlú táwọn náà ń ṣe. Mi ò ní dúró níbẹ̀, màá dúpẹ́ lọ́wọ́ àwọn ọba náà láti Lagos State, because àwa wà ní boundary Lagos State ni èmi ṣe súnmọ́ Èkó, ni àwọn èmi àtàwọn ọba Èkó àjọ ń ṣe ni wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ náà rẹpẹtẹ bẹ́ẹ̀, bíi kábíyèsí ọjọ́ra ọ̀fìjọ́ra, bàbá lọ́jẹ́sími Elégùṣì, onírù, ọlọ́tọ̀, gbogbo wọn pọ̀ rẹpẹtẹ. Mélòó mo fẹ́ dárúkọ. Màá tún dúpẹ́ lọ́wọ́ ọba His Royal Majesty ọba Abdulkabir ọba Lanlẹ́gẹ́ ẹkùn kejì. Mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àdúró tí wọn. Màá tún dúpẹ́ lọ́wọ́ Olofin ọ̀fìṣẹ́rí His Royal Majesty ọba Sulaiman Bangbade Olofin Adimula of Ìṣẹ́rí Olofin. Màá dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kú iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe nílùú. Gbogbo àwọn ọba Èkó, Ogun State, Ọ̀ṣun State, torí bàbá mi náà ń bọ̀ láti Ọ̀ṣun, Timi of Ẹdẹ àwọn náà ń bọ̀, àjọ máa wà ń bí ní àjọ péjú ṣe náà ni. Eléré oríṣiríṣi la pè kó wá bá wa ṣe àjọyọ̀ ọdún karùn-ún lórí ìtẹ́ yìí. King Saheed Òṣùpá àwọn máa ṣeré ní on the 26th of May, lọ́ máa fi eré tí wọ́n dá wa lára yá. Kwam1 Wasiu Ayinde Masha Mayegun gbogbo ilẹ̀ Yorùbá àwọn náà máa fi eré dá wa lára yá ní on the 31st of May. So onílé tàlejò gbogbo yín la pè kẹ́ wá bá wa ṣe àjọyọ̀, gbogbo wa jọ ṣe lẹ́gbàlẹ́gbà ọdún láyé o. Ní tètè yé ṣe o, ìlú gbogbo wa ò ní dàrú. Gbogbo aláyélúwà tí mi ò lè pè lórí fóònù ní bínú, àbí tí mo send anything, mò ń pè yín pé kẹ́ jọ kẹ́ wá bá mi ṣàjọyọ̀. Mo fi wákàtí pè yín pé wá bá mi ṣàjọyọ̀ ọdún 5 lórí àléfà àwọn baba ńlá wa. Gbogbo wa jọ máa ṣe lẹ́gbàlẹ́gbà ọdún láyé. Kábíyèsí o.